ọjọ́rú tí ṣe ọjọ́ àánú lónìí, àánú ọlọ́run ọba yóò wá gbogbo wa rí láṣẹ Elédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣọjọ́ Wednesday, ọjọ́ 11 nínú oṣù kẹsàn-án ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká mu tíì tútù náà, à ń padà bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá òde yìí ni wọ́n ti gbé ìròyìn kan jáde, èyí tí wọ́n sọ wípé kò sí ẹni tó kọjá òfin, wípé àparò kan kò ga jù kan lọ àfi èyí tó bá gun orí ebè. Wọ́n sì ní èyí tó bá gun orí ebè ọ̀hún ó ṣeé ṣe kó di oúnjẹ fún ọlọ́dẹ o. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó tẹnu ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu Báyọ̀ Ọ̀nànúgà, èyí tó gbé jáde gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ tó fi padà sí ọ̀dọ̀ àwọn àjọ kan, èyí tí wọ́n sọ wípé pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ òfin mú ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí ti NLC, eyín Comrade Joe Ajaero, jẹ́ nǹkan tó burú jáyè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde ni wọ́n ní Comrade Joe Ajaero tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress, èyí tí wọ́n fi ọwọ́ òfin mú, èyí tí àwọn àjọ DSS mú o ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe, eléyìí tí wọ́n sọ wípé ó wà nílùú Àbújá ní ìgbà tí Ajaero tó fẹ́ tẹ ọkọ̀ bàálù létí lọ sí orílẹ̀-èdè United Kingdom fún ìpàdé kan tó ní ṣe pẹ̀lú ìpàdé ti àwọn àjọ olókoòwò TUC ní orílẹ̀-èdè náà ni wọ́n mú o, látàrí wípé Ọ̀nànúgà ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ti kọ ìwé o láti ọ̀dọ̀ àjọ DSS wípé kí Comrade Ajaero yọjú sí wọn láti béèrè àwọn ọ̀rọ̀ kan sí kejì lọ́wọ́ rẹ̀, ṣùgbọ́n tó kọ̀ jálẹ̀ tó fi ọ̀rọ̀ ọ̀hún ṣe wípé kò sí ẹni tí yóò mú òun. Ní ìgbà tí àwọn orílẹ̀-èdè UK táwọn yóò sọ̀rọ̀ ní tiwọn, wọ́n bẹnu àtẹ́lu ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àti àjọ DSS náà bí wọ́n ṣe mú Comrade Ajaero lásìkò tó ń bọ̀ ní orílẹ̀-èdè UK. Ìjọba orílẹ̀-èdè UK ní pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe yìí fi hàn wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọn ò mọṣẹ́ wọn bí iṣẹ́ àti wípé wọ́n ṣe agbára lò lọ́nà àìbófinmu. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní báyìí là ń ṣe nílẹ̀ ní èèwọ̀ bòmíì ni. Báyọ̀ Ọ̀nànúgà ní pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí àtúnṣe wà lórí ẹ̀ ti ọdún 1999 sọ wípé kò sí ẹni tó kọjá òfin. Ó ní nípa ìdí èyí wọ́n mú ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún, eyín Comrade Joe Ajaero, lọ́nà tó bá òfin mu ni, nítorí wípé àwọn ti kọ ìwé sí lọ́pọ̀lọpọ̀ ìgbà láti ọ̀dọ̀ àjọ DSS, ṣùgbọ́n tí ó kọ̀ jálẹ̀ láti jẹ́ ìpè wọn. Wọ́n ní nípa ìdí èyí ìdí tí wọ́n ṣe fi ọwọ́ òfin gbé ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe tó wà nílùú Àbújá nù, gẹ́gẹ́ bí Ọ̀nànúgà bó ti dá èsì padà fún orílẹ̀-èdè United Kingdom tá a mọ̀ sí UK àti àjọ NLC àti àwọn èèyàn yòókù, èyí tí wọ́n bẹnu àtẹ́lu ìgbésẹ̀ ìjọba àpapọ̀ ọ̀hún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àìláṣọ Ọlọ́run pàká ó tó àpérò mẹ́rìwò. Pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro kọjá lórí ìnira ìríjẹ àìrímu àti ọ̀wọ́n gógó epo bẹtiróòlù, eléyìí tó di nǹkan ní orílẹ̀-èdè yìí, ẹni tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn àgbà nílẹ̀ Yorùbá, eyín Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá Ìbà Gani Adams, lánàá òde yìí ti ṣe ọjọ́ Ìṣẹ́gun, òun mà ń ló gbé lẹ́tà jẹ̀rànjẹ̀ràn kan, ẹ̀písítẹ́lì èyí tó kọ jáde láti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ lórí ìnira eléyìí tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Gani Adams èyí tó sọ ọ̀rọ̀ náà tó pe àkíyèsí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu wípé kìí ṣe bó ṣe ríre o, wípé ó ní kìí ṣe bí ojú ṣe ríre tá a fi jobi lọ́jà ẹ̀dẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ní ìgbàgbọ́ nínú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu wípé tó bá dé orí oyè lọ́dún 2023 yóò bẹ̀rẹ̀ sí ní máa mú ìtura àti ìdẹ̀rùn bá orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n tó jẹ́ ìdàkejì rẹ̀
òun gangan mà ní ó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Gani Adams ní bàbá ní parọ́ tanra wa, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń darí orílẹ̀-èdè wa Nàìjíríà sẹ́yìn láti bí ọdún 1999 làwọn ti ń kojú ìṣòro ọ̀wọ́n gógó oúnjẹ. Bí ìjọba kan bá ti bọ́ sórí ipò, wọ́n ní ìgbà rẹ̀ yóò tún dàbẹ́ nípò nira ju eléyìí tó kúrò ńbẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ní ìgbà tí ààrẹ àná Muhammadu Buhari tó ń bẹ lórí ipò, ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń pariwo ebi, ìnira àti wàhálà ọ̀wọ́n gógó oúnjẹ èyí tó dé bá orílẹ̀-èdè yìí lábẹ́ ètò ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari. Wọ́n ní ṣùgbọ́n lọ́dún 2023 ní ìgbà tí orílẹ̀-èdè yìí ń palẹ̀ mọ́ ìbò, èyí tí ààrẹ Tinubu náà fi ìfẹ́ hàn wípé òun fẹ́ lọ sí ipò ọ̀hún pẹ̀lú gbólóhùn èmi ló kàn, àwa la ó ṣe tá a sì mú ìrọ̀rùn bá orílẹ̀-èdè yìí. Èyí tí Tinubu sọ wípé àwọn yóò rí dájú wípé iye tí wọ́n ń ta jálá epo kan lábẹ́ ààrẹ àná Muhammadu Buhari ó tún wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ, àti wípé oúnjẹ yóò pọ̀ lọ́pọ̀ yanturu, ohun ọ̀pọ̀ ìkọ́lé àti ohun èlò owó rẹ̀ yóò wálẹ̀ dáadáa, èyí tí ó tu àwọn mẹ̀kúnnù lára. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlérí yìí ń làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́ lẹ́nu Bọ́lá Tinubu, èyí tí wọ́n sì fi ìfẹ́ hàn láti jáde tìkẹ́tìkẹ́ nítorí rọ̀tírọ̀tí láti lọ rèé tẹ̀ka fún wípé mẹ̀sáyà èyí tí Ọlọ́run yóò lò láti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ọ̀fìnkìn ìlà ìlò àjàgà èyí tí wọ́n kó orílẹ̀-èdè Nàìjíríà sí rèé, láláìmọ̀ wípé òun gan ni ó wá jẹ́ ẹni tí ó mú kòbókò láti na orílẹ̀-èdè wa Nàìjíríà pẹ̀lú òbítíbitì ìyà eléyìí tí wọ́n jẹ gẹ́gẹ́ bí Adams Ìbà Gani Adams bó ti sọ, ó wá pé àkíyèsí Bọ́lá Ahmed Tinubu wípé ohun gbogbo tá a bá ṣe ká ṣe tòun ti ìbẹ̀rù Ọlọ́run, ká sì rántí àwọn tó jẹ́ wípé wọn ò lè rí ọwọ́ mú lọ sẹ́nu ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́, kódà ẹyọ kan ṣo èyí tí wọ́n mú lọ sẹ́nu ọ̀hún, ká má sọ wípé àò jẹun òun lọ̀rọ̀ òun ó lóun rọ Tinubu láti mú ìlérí rẹ̀ ṣẹ, kó sì rántí gbogbo ìlérí àti àdéhùn èyí tó ṣe fún àwọn ọmọlẹ̀ yìí, kó jẹ́ kí nǹkan ó tùbà kó tùṣẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Ìbà Gani Adams bó ti kọ lẹ́tà ọ̀hún jọ̀rànjọ̀ràn sí ìta. Gbajúgbajà oníṣòwò tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ní ìmọ̀ òye tá a bá ń sọ̀rọ̀ nípa ilé ìfowópamọ́ tó tún jẹ́ ọ̀gá àgbà ilé ìfowópamọ́ UBA Tony Elumelu, òun náà ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan eléyìí tó fi léde lórí ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà tó wà lọ́wọ́ báyìí. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n kì í tàsé, ń ta àwọn òmùgọ̀ nìkan ní máa ń yàtọ̀. Tony Elumelu tó jẹ́ alága ilé ìfowópamọ́ UBA báǹkì, ohun mà ń ló sọ̀rọ̀ òun di mímọ̀ níbi ètò kan èyí tó wáyé nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí, èyí tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àti ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń kojú ètò ọrọ̀ ajé tó ń ti àwọn ohun tó ní ṣe pẹ̀lú ilé ìfowópamọ́ gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Tony Elumelu tó sọ̀rọ̀ náà wípé tó ń ti àwọn ohun tó ní ṣe pẹ̀lú ilé ìfowópamọ́ gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. Tony Elumelu tó sọ̀rọ̀ náà wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti sọ àfojúsùn, wọ́n ti sọnù lórí jíjẹ àti mímu. Olóhùn yóò rọ Tinubu láti jókòó dáadáa kí bàbá àwọn ó tún rò, kí wọ́n wo ohun àkọ́kọ́ gbòógì tó ní ṣe, èyí tóhun yóò sì mẹ́nubà wípé ètò ààbò lóhun àkọ́kọ́ eléyìí tó lè jẹ́ kí oúnjẹ kó pọ̀ dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà. Tony Elumelu ní bí ètò ààbò bá ti mẹ́hẹ léyìíkéyìí orílẹ̀-èdè, dájúdájú ebi yóò máa pa àwọn olùgbé orílẹ̀-èdè náà ó ní bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Nàìjíríà rí lọ́wọ́ báyìí, nítorí wípé orílẹ̀-èdè Nàìjíríà kò sí ètò ààbò tó péye mọ́, èyí tí ó fà á gbogbo àwọn àgbẹ̀ àti àwọn tí wọ́n ń dẹdò tí wọ́n lè lọ láti lọ ṣe ètò ọrọ̀ ajé wọn nínú ìpòrúurú ìbẹ̀rù ọkàn kí àwọn ajínigbé tàbí àwọn tí ń ṣekú pani kí wọ́n má bàa pa wọ́n mọ́ ibi iṣẹ́ òòjọ́ wọn ó ní nípa ìdí èyí ààrẹ Tinubu ó ní agbára láti lè kó àwọn ẹ̀ṣọ́ aláàbò síta lọ́pọ̀ yanturu kí wọ́n sì paná ogun ajínigbé, agbénipa àti àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè yìí. Ó ní bí ètò ààbò bá ti múlẹ̀, ó ló dá òun lójú pé oúnjẹ yóò pọ̀ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà tá a jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, gẹ́gẹ́ bí Tony Elumelu bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún níbi ètò náà tó wáyé lọ́sẹ̀ yìí
nílùú Àbújá. ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà náà. oògùn aṣaralóore S2 herbal mixture, ìpolówó ọjà ńlá gúnmọ̀wò, à ń padà bọ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀, àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà wọn. Oògùn tí wọ́n fi ewé àti egbò ilẹ̀ wa kójọ ni. Ó dáa fọ́kùnrin, ó sì dáa fóbìnrin. Ìròyìn fẹ́lifẹ́li ṣì ń tẹ̀ sọ́wọ́ wájú ní ìkànnì ìròyìn fẹ́lifẹ́li online TV. Ọwọ́ àjọ Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ló ti tẹ àwọn afurasí 21 kan eléyìí tí wọ́n mú láwọn agbègbè gbogbo ní ìpínlẹ̀ Ondo fún ẹ̀sùn ìwà ibi èyí tí wọ́n wò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti olúlé iṣẹ́ àjọ Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, lólúlé iṣẹ́ wọn èyí tó wà ní Àkúrẹ́ tí ṣolúlu ìpínlẹ̀ náà lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí, ní ìgbà tẹ́ni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo, Akọgun Adétúnjí Adélẹ́yẹ, tó ń ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi ọ̀hún tó lé 21 sọ di mímọ̀ wípé irúfẹ́ àwọn ìwà búburú ni wọ́n mú àwọn ènìyàn ọ̀hún ni wọ́n mú wọn sí. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé lára àwọn èèyàn náà èyí tí wọ́n mú ni wọ́n ti rí àwọn méjì tó jẹ́ ajínigbé o, èyí tí orúkọ wọn jẹ́ Umaru Muhammed àti Amadu Eliyan, èyí tí wọ́n ní àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n rí mú lásìkò tí wọ́n ṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n gbé o láti lọ rèé gbawó kí wọ́n gbé lọ fún àwọn akẹgbẹ́ wọn yòókù kó tó di pé ọwọ́ pálábá wọn ó ségi sọ́wọ́ àjọ àwọn Àmọ̀tẹ́kùn. Adétúnjí tó wà ní ìwádìí tí ń lọ lẹ́nu àwọn méjì wọ̀nyí tí wọ́n mú láti lè mọ ibi tí àwọn yòókù wọn tí wọ́n ń sá pamọ́ sí òní ìpínlẹ̀ Ondo àti àwọn agbègbè tó pẹ́wọ́ sí tí wọ́n ti ń ṣiṣẹ́ ibi wọn. Ó wá ní àwọn èèyàn yòókù ló jẹ́ pé àfọwọ́rá, ìbẹ́wọlé onílé láti jí wọn ní nǹkan, ìwà ìfipá tìkúùkù ní àjọṣepọ̀ àti àwọn ìwà ọ̀daràn míì èyí ni wọ́n mú wọn fún tí wọ́n sì ti ní gẹ́rẹ́ tí ìwádìí bá ti parí lórí àwọn èèyàn wọ̀nyí ni wọn yóò tàrí wọn lọ sí ilé ẹjọ́ fún ìdájọ́ òdodo lábẹ́ òfin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn olùkópa níbi Big Brother Naija Season 9 èyí tí wọ́n ní low lose guard gẹ́gẹ́ bí àkórí ti ọdún yìí, arábìnrin ọ̀hún èyí tó sọ̀rọ̀ wípé ó máa ń nira fún òun láti lè gbádùn yùnkẹ́yùnkẹ́ onítòtò mẹ́lẹ́tò adùnmádìẹ̀kẹ́ tó bá dorí pápá o, nítorí wípé ó máa ń nira kó tó di pé ọkùnrin ó fún òun tán tóun yóò jẹ ìgbádùn òun tó ń bẹ nínú adùn yùnkẹ́yùnkẹ́.
ẹni tó sọ̀rọ̀ náà arábìnrin ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Wani òun ló sọ̀rọ̀ ọ̀hún ní ìgbà tí àwọn eré àsọyépọ̀ tòun ti ìgbádùn tó ní ṣe pẹ̀lú yùnkẹ́yùnkẹ́ ń wáyè láàrin arábìnrin Wani yìí tó ń ti àwọn akẹgbẹ́ rẹ̀ tó jọkùnrin ń ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún bóde o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọn kì í fi àyè sílẹ̀ fún obìnrin láti lè jẹ́ kí òun náà kó jẹ ìgbádùn tó ń bẹ nínú yùnkẹ́yùnkẹ́ kó tó di pé wọ́n damira o ó ní bí ọkùnrin bá sì ti damira ó ló tán yóò ta mọ́ra tí ó dìde lágán ni o ó ní ìdí rèé ó ní ara òun sì rèé kokoko bí òkúta olúmọ̀nì ó ní kí ọkùnrin kó tó lè fún òun yóò ṣe iṣẹ́ o ọlọ́kùnrin tí ó bá sì fún òun tán ó gbọ́dọ̀ ní ìfẹ́ àti wípé ìbáṣepọ̀ yùnkẹ́yùnkẹ́ òun gbọ́dọ̀ wá láti ọkàn ti tòun náà kí wọ́n ti jọ ṣeré kí wọ́n fi ara yíra kó tó di pé wọ́n wọnú sánsan ìgbádùn ọ̀hún lọ gẹ́gẹ́ bí Wani ti sọ̀rọ̀ náà èyí tó sì bu àgbàdo hà sẹ́nu àwọn ènìyàn láti gbọ́rú ọ̀rọ̀ báyìí kó jáde lẹ́nu arábìnrin Wani èyí tó ní ọkùnrin gbọ́dọ̀ gbó òun mọ́lẹ̀ dáadáa kó tó di pé òun náà damira ìgbádùn yìnkẹ́yùnkẹ́ lórí pápá o. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní títí di ìgbà míì tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tó ròyìn láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín mo gbà á ládùúrà wípọ́jọ́ ayọ̀ wa ìbànújẹ́ ò ní bàjẹ́ o wàhálà ìdààmú ò sì ní jẹ́ tiwa àwòrán ànúgbà ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.